Akí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, akí wa kú bójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, Ayọ̀ Ọpẹ́yọ̀ Dr. Talk Show. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní lórí ìkànnì yìí? Lórí ọ̀rọ̀ ìgbésí ayé àwọn ọkùnrin àti obìnrin mà ní. Ó tún wá ṣẹlẹ̀ wípé ó kan àwọn aráàlú òyìnbó. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Tá bá débẹ̀ ńsìnyí a máa mọ̀. Mo kí wa wípé kí Ọlọ́run tó láyé tó lọ́run kó má dà wá láàmú. Mo máa fẹ́ jẹ́ ká lọ go straight to the point. Òun ni màá fẹ́ jẹ́ ká ṣe. Ẹ jẹ́ ká gbọ́ àgbékalẹ̀ tí ìyá wa alálùbáríkà yìí, àwọn àlàyé tán ṣe. Yálà bóyá ẹ ti gbọ́ rí tàbí ẹ ti gbọ́ rí. Mo mọ̀ pé gbogbo wa kọ́ náà la máa ti gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu wọn. Kí ló ń sọ? Báwo lọ́n ṣe sọ? Ọ̀nà wo lọ́n fi gbé kalẹ̀? Ṣé ó bá mi wí tàbí ó bá ẹ̀yin náà wí? Mo lẹ́ni tó bá pé 100 years tó bá lo ọgbọ́n jù o ò fẹ́ kọ́gbọ́n mọ́, ó ti dòkú nìyẹn. Ojoojúmọ́ la máa learn. Àwọn nǹkan míì wà tá máa gbọ́. A máa ní kíní yẹn dẹ̀ ti ṣẹlẹ̀ sí mi rí o. Ó ti ṣẹlẹ̀ séèyàn kan rí or mistake tí mo ṣe ni. Kò sí bí mo ṣe lè correct ẹ̀ jẹ́ kí n move on. But eléyìí ò dẹ̀ ṣẹlẹ̀ sí mi o. Mo mọ ẹni tó ṣẹlẹ̀ sí. Or mo lè fi ṣe ìtọ́sọ́nà fún àwọn ọmọ tèmi náà. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Let's go there. Especially in dáàdi wa ipe ṣòrí tó bá ń tàn yín ipe obìnrin ló máa ń mú lérò ló máa ń mú marriage dúró irọ́ náà pa fún yín o wàláì obìnrin ò ní capacity yẹn alone láì jẹ́ pé ìrànlọ́wọ́ most of them bá sọ fún wọn ṣe báyìí fọ́kọ ṣe kíní kan fọ́kọ ìgbà wo tẹ́ ẹ̀ bá fún ní kọ́kọ́rọ́ láti di ilé ayé yín yẹn mú láti wọnú ilé ayé yín láti gbèrò láti wà nínú ilé yẹn kò sí nǹkan kan tó lè ṣe bóun kó lọ fo highest mountain bọ́ sílẹ̀ á kàn kú gbé ọkùnrin ló máa ń mú lérò àrékèrèkè ọgbọ́n selfishness àwọn baba ńlá baba wa ìmíì lọ́mú tó fi yànnàná kíní yẹn fún yín pé obìnrin ló mú lérò obìnrin ló máa ń mú lérò obìnrin wà emotionally stable wọ́n ní emotional capacity láti withstand the fìtìnọ́tì nílé ọkọ àmọ́ tó o bá ti ń fìtìnọ́tì wọn yẹn wọ́n kàn wá ń bẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ mọ́ wọ́n fara rọ nítorí pé kí ni society fẹ́ sọ wọ́n fara rọ nítorí pé wọn ò tí tẹ̀kúdà financial stability wọ́n fara rọ nítorí ọmọ àmọ́ wọn ò nífẹ̀ẹ́ time bomb lójókòó lẹ́yìn ọkùnrin ló máa ń mú lérò ọkùnrin ló máa ń fight for marriage tó o bá fìfẹ́ obìnrin yẹn ó máa submit to your love àwa dúró gígbà ilé àwa tòrò ọkàn àwa balẹ̀ sórí àrékèrèkè táwọn bàbá yẹn sọ òun ni pé kán fọ pé obìnrin tó o bá jèrè ọkọ wàá jèrè ọmọ kí àwọn obìnrin yẹn bá lè máa gbà àwọn òṣì tó fi ń lọ̀ wọ́n àwọn bíi kán ṣe ṣìnà ká fẹ́yàwó jọ bí afọ́rí ká hùwà tó ń wá ká má wá intentional nínú ìgbéyàwó ká sobìnrin dẹrú òun ló ń gbé láyé ìgbà yẹn má bọ̀bọ̀ jáwùrà má bá wọn sọ pé báwọn ìyá wa ṣe wà láyé ìgbà yẹn àwọn èèyàn ò lè gbá nísìn ṣé wọ́n sọ fún ẹ pé wọ́n dóbìnrin fẹ́ rú ni ṣé tí wọ́n bá bímọ obìnrin ó lè ní pé kọ́ ọmọ ẹ lọ máa ṣẹrú nílé ọkọ kó máa gbòṣì mọ́ra all in the name of marriage don't get it twisted marriage is an achievement yes we know ilé achievement ni ọkọ achievement ni ìyàwó níní ọkọ níní achievement ni fún gbogbo wa àwọn ọkùnrin gan ládàá tó bá ti ń di pé o ti ń fẹ́ yàwó kan o fẹ́ yàwó kejì ó lọ o fẹ́ yàwó kẹta ó lọ àwọn èèyàn náà ń wẹ̀ láwò sunkún ìwọ gan ti ń ṣiṣẹ́ nínú ayé wọ́n ti ń yín mú sí ẹ nígbà kan pé orí afọ́rí olóṣì ìgbà tó yẹ pé ìwà burúkú tó wù nìyẹn tóbìnrin ò lè dúró sílé ẹ̀ abómọ̀pọ̀ máa ń sọ abómọ̀pọ̀ ń sọ lẹ́yìn ẹ máa pè wọ́n ní single mother ẹ ti gbàgbé pé àwọn ọkùnrin kan ló sọ wọ́n di single mother àwọn ọkùnrin yẹn kọ́ kí ló ṣẹlẹ̀ sí wọn jọ àwọn kan àwọn ṣe single father wọn ò jẹ́ single father torí pé wọ́n dọ̀ mọ́lẹ̀ fóbìnrin yẹn wọ́n ti bóbìnrin mi lọ táwa ni highest irresponsible person obìnrin tó kúrò nínú ilé ẹ̀ tó mọ́mọ́ dání wà responsible ìwọ ló responsible tó ló ti lọ fóbìnrin mi ò kọ́mọ dání ìwọ náà single father ni ẹ single father working stupid ni yes now my point is kò sí bóbìnrin ṣe lè ṣe tó nínú ìgbéyàwó kó lọ gòkè highest mountain tó bá ju rẹ̀ gbálẹ̀ nítorí ọkùnrin tọkùnrin yóò bá fún ní kọ́kọ́rọ́ ọkùnrin obìnrin yóò lè wọlé síbẹ̀ láéláyé obìnrin yẹn kò máa ṣe lásán ni nínú ìgbéyàwó yẹn wọn ò lè rí lógo ẹ̀ ò lè hàn nítorí kò sí bó ṣe lè forí ṣe tó fọnù ṣe títí tọkùnrin yóò bá nífẹ̀ẹ́
kò lè dúró kó máa wà bẹ́ẹ̀ bí ẹrú ni. Àwọn ọkùnrin ló máa ń wà intentional. Dúró kó gbọ́ mi dé ẹ̀ nítorí mo máa fi ọ̀rọ̀ ayé mi ṣe example lórí ọ̀rọ̀ tí mo sọ. Mo lè yànnàná àwọn celebrity so that wàá lè mọ̀ tèmi ò ní jọ ẹ́ lójú tí mo bá sọ. Àwọn celebrity tó jẹ́ pé ọkọ wọn wà intentional lọ́kùnrin, ọkùnrin ló máa ń fà ìfún marriage o. Má jẹ́ kán gún ẹ ipe àmì man ó jẹ́ kó fara mọ́ ó jẹ́. Ọlọ́run ò dá obìnrin fún yà. Ọlọ́run ti dá gbogbo ohun dáradára tán kó tó di pé ó dá obìnrin pé máa bọ̀ nínú ìdẹ̀ra. Ẹ̀yin lọ́lọ́run dá tó wò pé òkè o ìgbà tí mo dá ẹ tán ò pé ẹni ló máa mú ẹ kó pé. So tó bá ń tàn ẹ́ ipò obìnrin láti fara rọ ó ń tọrẹ ẹni bó ṣe ń fara rọ bẹ́ẹ̀ ni fẹ́ ẹ ṣe ń já kúrò lọ́kùnrin. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mo lè fi Olú Jacob ṣe example àwọn ọkùnrin tó wà intentional tó jẹ́ pé bó ṣe popular tó táwọn obìnrin ṣe ń toast ẹ̀ left right center tó ó sì wà intentional pẹ̀lú ìyàwó ẹ̀ láti make marriage ẹ̀ work ó dẹ̀ jèrè ẹ̀ lọ́jọ́ ogbó. Láyé ìgbà yẹn àwọn ọkùnrin tó wà intentional tó jẹ́ pé wọ́n kàn ṣe bálabo lókiri wọ́n fẹ́ yàwó jọ bí afọ́rí wọ́n kàn ṣe stupidity nínú ìgbéyàwó. Majority won't live long. Èyí tó bá live long nínú wọn nínú ìṣòro ní tọ́ọ̀kì rẹ̀ nítọ́jú wọn. Tó bá sọ fún ẹ pé yàwó afẹ́yàwó kékeré kan nítorí ọjọ́ alẹ́ ẹni tó bá fẹ́ tó bá ti bímọ rí tó jẹ́ young person tó bá fẹ́ nítorí owó ẹnìkan wà tó ń kú fún tó jẹ́ younger person jù wọ́ lọ tó jẹ́ pé òun gangan ló nífẹ̀ẹ́ àmọ́ nítorí owó ló ṣe fẹ́ wọ ó máa ẹni yẹn máa padà wá máa bá a sùn lábẹ́ ẹ nígbà tí kinní ìtabẹ́ tí wò bá lè gbèrí dáadáa mọ́ nítorí age mú yẹn dání. ṣọwárí tó bá fẹ́ single mother tó ń bọ̀ láti ibì kan tó ti jìyà ọkùnrin láti ibì kan tó fara mọ́ yà tó pẹpẹpẹ fúru wọlé tó bá wọlé tán nọ́nsẹ̀nsì tó fi lọ first wife ẹ yẹn ṣé o mọ̀ pé kò tí kò lára ẹ̀ tó rò bílí pé wọ́n kọ́ ló jẹ̀bi o máa tún fẹ́ fi lọ tó bá tún wá fẹ́ fi lọ yẹn òun wá ṣú ẹ ní ṣókò lọ́jọ́ alẹ́ nítorí òun náà ní faragbá rubbish. Gbogbo obìnrin pátápátá la ní ṣókò lórí gbogbo wa mo bá ṣe ń display ẹ ní kọ́kọ́ mo yẹ dáná aláwòkù ní gbogbo wa. ṣé wá rí ibi tí mo tún wá ń bọ̀rọ̀ lọ òun ni Richard Bofedamijọ nígbà yẹn mò ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ court complex ní VI. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń sọ̀rọ̀ nípa 1998-99. Ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kún gbà yẹn míì ó ń fẹ́ Jùmọ̀bí Adégbẹ̀sọ ó ń ṣiṣẹ́ ní DBN lókè Èkó court complex nígbà yẹn mi ń ṣiṣẹ́ nísàlẹ̀ finance company park and shop. Tó bá lọ ń wò báyìí mo máa ń jí wò ní crush mo ní gan crush on him nígbà yẹn látìgbà tó ti ń fẹ́ gẹ̀yìn ó wà intentional bó ṣe ń crush báwọn àwọn tó lówó lọ́wọ́ ṣe ń crush on Richard Bofedamijọ tó ó make sure pé òun di ìgbéyàwó òun mú kò jẹ́ kó bọ́. Ọkùnrin ló máa ń fight fún ìgbéyàwó tó o bá fight fún wàá sunkún ọjọ́ alẹ́ confam ní apáti òṣì. Jẹ́ kí tí wàá fi Davido tó lówó jọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi tẹ́ pé wọ́n lówó lọ́wọ́ obìnrin kan fún mi lọ́kàn balẹ̀ mo lè ṣe bó ṣe wù mí ò dẹ̀ kárì o. Ẹni tó kárì nìyẹn tó ń jà fún ayé ẹ o ó jà fún Chioma. Báwọn daughters of Jezebel bọ́ ṣe mu lọ́tún lọ́sì tọ́ mu lẹ́gbà tọ́ mu lẹ́gbẹ̀ẹ́ tọ́ mu ní kíníkan ó dúró ti ìyàwó ẹ̀ ni o. Ó mọ̀ ipe love is hard to find. Tóun bá dẹ̀ ti róbìnrin dáadáa ó jẹ́ kóun kí i pẹ́. Fún wọn tó bá ń gbọ́ mi tó dẹ̀ mọ̀ ipò obìnrin tó wà lábẹ́ ẹ̀ yẹn obìnrin dáadáa ni ó dẹ̀ ń fìtìnà tiẹ̀ ó máa ṣe bó o lọ́kọ̀ọ́rẹ́ tiẹ̀ reverse. Tádà ni ó ní àwọn kan tọ́lọ́run máa ń fún ní grace láti tètè wo pé ó ti tó gẹ́yì tí mo ṣe ń street tó ẹ jẹ́ kí n make marriage mi work wọ́n á reverse wọ́n á wá jẹ ọ̀rọ̀ wọ́n á bẹ ìyàwó wọn wọ́n á fà mọ́ra pé àwọn ti change wọ́n á lè jẹ ọ̀rọ̀ wọ́n á lè ní ìfọ̀kànbalẹ̀ dọjọ́ alẹ́. Àwọn àṣírí ẹ̀mí gígùn ni mò ń já ẹ sí lọ́kùnrin yìí o ọlọ́gbọ́n ló yẹ jẹ́ kí wọ́n fi dá mi ṣe example fún mi. Tó bá rí mi tí wọ́n sọ lórí your husband is lucky olórí understand ọkùnrin á lè calm down mo wà intentional àṣírí ẹ̀ ní ìtàbọ̀kọ̀kù ni mí but the only person to make a work for me òun lọkọ tí mo fẹ́ Adé God bless you. Mo mọ̀ ipò fight for marriage yẹn láti stand no matter what kì í ṣe pé torí pé kò make mistake rí má ṣe mi gbọ́ ó make mistake ó padà wá ó wà intentional ó bẹ̀bẹ̀ ó work towards it láti dì mí mú pé ìyàwó mi ò fẹ́ lose ẹ ìyàwó tó dáa ni ẹ. I'm telling you your marriage cannot work without the both of you kẹwàá intentional láti make it work but the energy is more on the men's side. I'm telling you
If that woman is struggling to make it work and you are not letting her to explore, láti free, trusted, láti jayé ara ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ náà sọ fún pé kí ni ìyàwó ẹ̀ ń ṣe lórí social media náà, tó bá fẹ́ kí marriage ẹ̀ work tó dẹ̀ trust mi kò ní jẹ́ kí n ṣe náà. Do you understand? Ó jìn jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kó jókòó kó rò ó. Tó bá rí ìyàwó dáadáa fẹ́ tó mọ̀ pé ìyàwó dáadáa ló wà lọ́dẹ̀ ẹ̀, work on it as a man. You must make it work. Ìwọ wá make ẹ̀ work, kó wá rí ìbùkún tó máa tẹ̀lé ẹ̀ nínú ẹ̀. Tó o bá rí ìbùkún àti ìfọkànbalẹ̀ nínú ẹ̀, padà wá kó wá gbá mi létí. Àwọn ọmọ ẹ̀ máa tọ́jú ẹ̀ lọ́jọ́ ogbó. Even before ọjọ́ ogbó, ìyàwó ẹ̀ máa love ẹ̀. Ìwọ obìnrin tó bá rọ́kùnrin tó bá ń try láti jẹ́ kó work, mo fẹ́ kó farabalẹ̀ fún un. Gbọ́ mi, ó lè ṣàṣìṣe lẹ́ǹkankan. Ìdáríjì ní kókó, dáríjì kò fà mọ́ra, di ọkọ ẹ mú, both of you has to make it work. Kì í ṣe iṣẹ́ ẹnìkan. Má bọ̀bọ̀ jáwùrà, men are polygamous in nature, ó máa ṣiṣẹ́ o. Ire mo rò pé yí ẹ. Kudos fún sister wa. Kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ká máa ṣe àṣeyọrí. Kọ́lọ́run má jẹ́ ká ṣìrì. Ṣe rí wípé àkójọpọ̀ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Tá bá mú eléyìí, ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ á kọ́ ẹ̀kọ́. Báwo ẹlòmíì wọ́n believe pé mi ò ní ẹ̀kọ́ kan tí mo fẹ́ kọ́, mo dúró láti kọ́ ènìyàn ni. Nǹkan tí sister wa yìí sọ, ṣé mọ̀ wípé 90% ilé ló ti tú ní Áfríkà. Ó ti tú ilé rí ní ọ̀dọ̀ àwọn òyìnbó láàárín òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bọ̀ àwọn òyìnbó ti padà ń ṣe àtúnṣe ẹ̀. Bọ̀ àwa sì jìn sínú àwọn èèyàn dúdú. Gbogbo nǹkan la sì jìn sí. Bọ̀ nǹkan tó mú tó fi jẹ́ wípé tóyìnbó bá yọsẹ̀ nínú ibì kan, tán bá bọ́ sókè, àwa ẹ̀ṣẹ̀ ń dura láti fẹ́ yọsẹ̀ ni. Táwọn bá tún ti move, wọ́n ti step out, tán tún ti bọ́ sínú nǹkan míì, ìgbà yẹn làwa máa tiraka bọ́ sí ibi tá máa fẹ́ bọ́ síbi táwọn ti kúrò yẹn. Bọ́rọ̀ àwọn Áfríkà tí òyìnbó ṣe rí gangan nìyẹn. Most ọkùnrin dúdú, obìnrin ò wà submissive ni. 80% obìnrin ò wà submissive ni. Obìnrin ò wà submissive ni. Obìnrin ò wà submissive ni. Because most rí obìnrin gẹ́gẹ́ bí wípé nǹkan tí ò ní value. Ọkùnrin míì gan wà gan kò tiẹ̀ ń fọ̀rọ̀ lọ ìyàwó ẹ̀. Ó prefer kó lọ fi ọ̀rọ̀ lọ àwọn family ẹ̀ nítorí pé ó ti bóyá bọ́n ṣe tọ́ ọ bóyá environment tó dàgbà sí. Obìnrin ò níjọ lójú kankan. Wọ́n nígbàgbọ́ gẹ́gẹ́ bí nǹkan tí sister wa sọ, kí má máa repeat wọn. Pé obìnrin ìwọ lòun láti jẹ́ kí marriage kó work. Because wọ́n believe wípé wọ́n máa kà á fún ẹ. Ó ti fẹ́ ọkọ 5, ó ti bímọ 5, ọkọ 5 ló fẹ́. Ọkùnrin ńkọ́? Because àwọn believe wípé àwọn lẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀. Obìnrin yẹn ni ò lẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀. Obìnrin yẹn láti jókòó sí ojú kan, ikú ò bá pa, ikú òjijì ò bá wá mú lọ ńbẹ̀, bó ṣe yàn án nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin Áfríkà ó believe wípé obìnrin ò ní right àti enjoy. Obìnrin wà fún ilé ni. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé wọ́n believe wípé ọkùnrin ló lè ṣe, obìnrin ò gbọdọ̀ ṣe é. For example nsìnyí, kò kàn ṣàdédé lọ fẹ́ ìyàwó. Yes, ẹ̀sìn mi ní kí n fẹ́ ìyàwó yẹn ni. Obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́. Tó o bá fẹ́ máa ṣí kiri, má tiẹ̀ complain. Tó bá ti bẹ̀ ẹ́ kàn rọra gbà. Wọ́n ti gbàgbé pé alára ẹran òun jọ ni wá. Òun alára ẹran. Tó dẹ̀ jẹ́ wípé o ò lè gbàdúrà ẹ̀ fún ìyàwó ọmọ ẹ obìnrin. Torí ìwọ náà mọ̀ wípé àti máa kó ìyàwó kò easy. Kọ́kùnrin kó work towards marriage wípé marriage yìí kó má dàrú. Ọkùnrin Nàìjíríà ò ń ṣe o. Ọkùnrin Yorùbá ò ń ṣe o. Àwọn ọmọ Yíbò tiẹ̀ ń ṣe. Àwọn ọmọ Yíbò ń ṣe. Ọkùnrin Yorùbá tó bá jẹ́rọ́ ọmọ pa, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ bá mi fi sínú comment section. Mo ti parọ́ mọ́kùnrin Yorùbá. Wọ́n ń ṣe, bọ̀ èyí tó ń ṣe nínú wọn bóyá ló pé 10%.
kò ń ṣe pé ààrẹ ni tó ń ṣe rárá bọ̀ wípé ká work towards marriage ọkùnrin Nàìjíríà ó mẹ́hẹ èyí tó pọ̀ nínú ẹ̀ tó bá máa lọ ni obìnrin ló pọ̀ jọkùnrin lọ ọkùnrin tí lóbìnrin ló pọ̀ jọkùnrin lọ torí ẹ̀ kò tiẹ̀ ní fún obìnrin yẹn ní any respect ó dẹ̀ fẹ́ kó ìyàwó ẹ̀ kó pọ́n ẹ lé ṣé kò ń ṣe èèyàn ni ṣé kò ń ṣalára ẹran ni now mi ò ní fẹ́ gẹ́gẹ́ bí mo ṣe promise pé lórí ètò yìí pápápá la máa ṣe so that a lè máa pín a lè máa yíká ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn interview tí wọ́n ṣe fún brother wa yìí torí ẹnu ń kun àwọn obìnrin ìlú òyìnbó ṣé bó ṣe rí nìyẹn ẹ máa bá mi ká lọ now. Girls and Oyibo girls, which one you prefer? If the Nigerian KK and I'm here with MC Diop is my name. So my boss, you know say you don't dey here for a long time now, you don't dey UK for a long time. Yeah. So I want to ask you, between Nigerian girls and Oyibo girls, which one you prefer? Is it Nigerian girl where they stay here or Nigerian girl back home? If the Nigerian girl where they stay here, I prefer Oyibo girls past Nigerian girl where they stay here. So you try to tell me say Nigerian girls where they Nigeria better pass the ones where they stay for UK? He best pass Nigerian girl where they stay for UK. How, I beg? If he explain to me. If you marry Nigerian girl for a year, if you buy property for a year, like say you buy house for a year, my brother, no be get the house. So if you wake up tomorrow morning, may change that for you, may send you come up for house. Nothing if it happen. You go call police, they go say may you give them something kilometer. No, see am. You go don't hear about japa level. When we say some people they come through education, schooling. Yes. Husband and wife go come. Meanwhile, na wife go school. And a major dependent be that. Major applicant, sorry. The husband and the children are the dependent. See, this husband as we talk so, he no get level for you. If you don't pay school fee finish, wife go change them come up for house. Go change them for them, pursue them. Right home office, they declare where they call a big house. I don't want to mention their place. Yeah. So my husband do this and they don't want hear because this country now for women, children and animal. But I no verse. I want understand what you talk. You try tell me say the girls who in Nigeria, if they reach it, they change 100. But if you say they talk for social media, they go say, wait till the man say they do it for Nigeria. So people say some of them don't feel say yeah, now location to retaliate or waiting your husband don't do it Nigeria. Because so, nothing we husband we do for a year. If you don't hear about one guy, maybe say they talk rubbish about Nigeria. Every they say for street, nobody will beat anybody for a year. Nobody will touch themselves. The way they say husband go beat somebody for Nigeria, no. My boss, I want to ask you now. So you try let us know say you no good to carry girl from Nigeria come UK. If you don't know the kind girl, you know sometimes you don't even know what to do in my mind now. And I don't even know what to do in your mind. Let's assume you say I be girl, you be my husband now. I feel they do like say everything there till we reach here. If they don't reach here, the people say get one breeze where they blow them for here, they go switch. They go change some girls, if you carry them come here, they go don't change. A lot when they don't pursue husband come up for house, then plenty. If they full social media now, no be film, no be some day. If you say, I get one, we say that my friend, we say they gather, they open WhatsApp group for them to they gather money some guy. We say the guy they nice. You can't imagine waiting if it happen. As soon as the guy pays school fee finish, they get change, switch. Like you get one bros where I know. I don't want to mention the city where they. Bros, they work for bank. It makes sense. He say for over 20 years, where they work for bank. Police never put anchor for your hand. Suddenly, then they get template. The template will say, you go reach one level. They go say, you no go fit touch him again. You go fit touch your wife. As husband and wife. Yeah. The bros don't touch him again. He reach another level. They go to record if they get quarrel for house. Now they go to frustrate you. That recording and evidence where they need for a year as their culture. They don't get culture for as the way that they do it for a year. Then another level we say the boss tell me this, so he say he can't come during summer break, come from work. Say more in chop, but why they just do like roommate now, then be neighbor now, say they be flatmate. He say you know one wahala. So he just they do his own thing. But the wife they find waiting one take hold up. The bros say me go room, go change, wear singlets and shorts, sit down for sitting room, they watch film. They never even start the movie where you won't watch. They sing all those songs, the right name. Now so they hear Coco police knock. The wife come and say because of the way you don't they wait made the husband off, like say the way they made the husband off clothes, me come be singlet and shorts.
So he just set them up. Up till now, the brother they live illegal for London. No. So That's guys, for sure. if you're planning to come, if you dey plan come UK, just be careful for the kind of If woman you where know they carry me come. now, I don't marry now. My wife, I know what she fit do. I know what Yes. she no fit do. Yeah, the worst if I see say you don't do, my brother, I go come out before they call police. But I know say she no fit do am. So if you buy house for here as a guy, I get now person wey your don buy wife get house am. for a year. His wife no fit know. You know wetin his wife fit do. You don't buy two, take her rent. They see they live from my rent house, they pay. Because if your wife If no your wife say, know, my brother, you go if they move, if the wife know, the wife go want make them move to one now. If they don't move to one, you go find quarrel now. Pursue the husband. You don't get house with that. Most of them, where they fear. I don't be talk say na single mother fool. na single mother fool. I know if you talk am. Okay, you know if you talk am. I understand. So guys, if you dey come UK with your wife, Ask am where, or you make you plan down. Now, fídíò ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ question ẹlẹ́ẹ̀kejì kò ń ṣe nínú fídíò eléyìí la máa ti gbọ́. Ṣé rí nǹkan tó ń sọ yìí ó common nínú UK nìkan kọ́, gbogbo ìlú òyìnbó pátápátá ló ti ń ṣẹlẹ̀. Nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé fídíò ta kọ́kọ́ play síwájú nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Torí wípé kí ni àwọn nǹkan kan wà gbogbo wa pátápátá la ní lọ́wọ́ pẹ̀lú ìjọmọ ènìyàn tó wà nínú ara wa. But torí wípé àwọn ẹ̀kọ́ táwa ti kọ́ láti inú home, àwọn family ibi tá ti jáde tó ń gùn wá gàràgàrà tó jẹ́ wípé a believe wípé lọ́kùnrin a lè work fún marriage wa, obìnrin ló ń láti ṣiṣẹ́. Nǹkan tó túbọ̀ ń pa marriage kú nílùú òyìnbó nìyẹn. Kò sẹ́ni tán bá gbé gorí ẹṣin tí ò ní jọrùn sẹ́yìn. Ẹ jẹ́ a fi ṣírò ara wa. But tó bá jẹ́ ọkùnrin tóun náà mọ ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́, kò ń ṣọkùnrin tó jẹ́ wípé obìnrin fẹ́ lọ síbi iṣẹ́, ọkùnrin náà máa lọ ibi iṣẹ́. Ọkùnrin yẹn wọlé dé, ó lọ jókòó sí dining, ó lọ jókòó láti máa wo Netflix, ó ń wo Yorùbá film tàbí ó ń wo English film tàbí ó ń chat pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ lórí phone tàbí ó ń play game lórí phone. Ó fi ń while away time tí ìyàwó tó lọ ṣe 12 hours náà tó máa fi dé kó tó wá gbọ́n oúnjẹ sórí table. Tàbí tó tún máa bóyá ó ti pack oúnjẹ lẹ̀ fún ọmọ. Ọkùnrin míì gan láti Nàìjíríà gan lè lóun jẹ oúnjẹ tútù. O lè ṣe tọmọ ẹ sílẹ̀ o, tí n bá dé kí n bá ẹ warm ẹ̀, but fresh one tá bá ṣẹ̀ṣẹ̀ ṣe òun ni máa jẹ. Tó bá tún di Sunday tí ò ń lọ àsálátù, á lọ sí church. Tó bá wá lọ ṣe shopping tán, òun náà ló tún máa wá padà níbi tí wọ́n bá ti gbé ẹsẹ̀ sókè tó lẹsẹ̀ sílẹ̀ tó ń ṣe gbogbo yẹn. Sún fún mi ni ẹlòmíì kò mọ gbà pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn, pẹ̀lẹ́ gba kékeré yìí. As in kóun náà tiẹ̀ ṣiṣẹ́. Àwọn ọkùnrin míì púpọ̀ nínú wọn láti Áfríkà wọ́n believe wípé either mo mú sílẹ̀ mi ò mú sílẹ̀. Èmi lọ́kọ ẹ, o dẹ̀ gbọdọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Tó bá kọ̀rọ̀ sí mi lẹ́nu, ilé yín lò ń lọ. Tó bá wá gbé gbogbo ìyẹn dérú bíbà yìí tó jẹ́ wípé ọkọ máa ṣiṣẹ́, ìyàwó máa ṣiṣẹ́. Obìnrin mi ò ṣàdédé sọ wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò ń ṣe torí ilé ló ṣe pe ilé ọlọ́pàá fún ọkọ ẹ̀. Ká dúró òótọ́ ọ̀rọ̀ ká sọ. A mọ̀ wípé ó ń ṣẹlẹ̀ bọ̀ kò ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ń pe ọlọ́pàá fún ọkọ ẹ̀ torí pé ó fẹ́ gbalé lórí ẹ̀. Ẹlòmíì gan wọn ò tíì ra ilé. Because tó bá jọ́kùnrin tó jẹ́ pé ó máa ń na ìyàwó láti Nàìjíríà kó tó di pé wọ́n dé ìlú òyìnbó, ó dẹ̀ ìfẹ́ máa continue. Obìnrin náà dẹ̀ ti mọ òfin tó wà nílùú òyìnbó wípé o ò lè nà mí gbé ń bí tó bá fẹ́ lọ ṣẹ̀wọ̀n. Ọkùnrin míì wà ó ti use mọ́ láti ilé, tó bá máa bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀,
ọ̀rọ̀ mẹ́jọ nínú ẹ̀ ó ti fi rántí àwọn fámìlì ẹ̀ torí ó believe wípé ẹ̀tọ́ mi ni, tó ò bá gbọ́rọ̀ sí mi lẹ́nu wọ́n á máa ṣí kiri ni. Àwọn òbí ẹ̀ dẹ̀ ti wá sunkún sí i lọ́rùn ní Nàìjíríà, "O ò gbọdọ̀ padà wálé o, a ti fún ẹ lọ́kọ, o ti lọ ilé ọkọ o ò gbọdọ̀ padà wá o." Mi ì lóbìnrin perfect o, but irú àwọn nǹkan yìí, irú àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Tírú àwọn nǹkan yìí, tárú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi máa ń wáyé lọ́pọ̀lọpọ̀. Nǹkan tó ṣe ní Nàìjíríà kọ́ ló wá fi fún ní ẹ̀san ẹ̀, no. Bí òun ṣe wípé nǹkan tó ń ṣe ní Nàìjíríà nígbà tó délùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ń continue torí ó rò wípé the same ayé làwọn wà. Ó dẹ̀ believe wípé the same nǹkan bóun ṣe ń rubbish obìnrin yẹn láti Áfríkà wá, òun lè continue. Ọkùnrin míì dẹ̀ wà dẹ̀ ré létí queen, tẹ bá ń bá sọ́ kò ní gbọ́. Ó believe wípé èyí tóun ń sọ yẹn because ó yìí ń gùn gàràgàrà wípé ó máa lọ́lé wọn ni. Because ó believe wípé without ọkùnrin máa pe mọ́mì ẹ̀ ń sìn, máa pe kinní kan. Tó bá tún jẹ́ ẹni tọ́wọ́ ẹ̀ tún gbé sókè, tó tún wá jẹ́ òun gangan ló ní 80% tàbí 90% tàbí 100% gan tó fi gbé ọmọbìnrin yẹn wá, tó tún wá jẹ́ ẹni tó wà arrogant, tó wá jẹ́ ẹni tó ní shoulder tó máa gbé sókè. Ọkùnrin míì gan kò ní àwọn òbí tó lè gbọ́rọ̀ sí lẹ́nu. Ìyàwó gan ó ti sun débi pé kò lè fi ẹjọ́ sun àwọn òbí ẹ̀ torí ó mọ̀ pé kò lè gbọ́ sí wọn lẹ́nu gan. Ọkùnrin míì wà gan bóyá máa approach àwọn parent ẹ̀ gan. Ìwọ gan wàá kàn máa wí pé ta ni mo fẹ́ fẹjọ́ ẹ̀ lọ sùn? Ta lòun fẹ́ fẹjọ́ ẹ̀ lọ sùn? Inú ìlú òyìnbó yìí, a rí àwọn ọkọ tó ń nà ìyàwó. Ìmíì nà ìyàwó tó jẹ́ pé kò ní pe ọlọ́pàá fún. Ìmíì pe ọlọ́pàá fún ìyàwó tó dẹ̀ jẹ́ wípé nígbà yẹn tí mò ń sọ fún yín tó jẹ́ pé marriage and relationship ni wọ́n mú ní òkúnkúndùn 24/7, 7 years ago, 6 years ago, 5 years ago, ẹ lọ wo lórí YouTube. Marriage and relationship ni platform mi ń jẹ́ ńgbà náà. Mo ní ẹni tó pè, ìgbà yẹn live program ni máa ń ṣe. Mo ní ẹni tó pè tí àwọn ẹlẹ́rìí dẹ̀ pè wọlé lórí program yẹn wípé bó ṣe rí gangan nìyẹn, wípé tọ́mọkùnrin yẹn tó bá nà án nínú apartment tán wà, àwọn gan fúnra wọn làwọn máa ń bẹ̀rù wípé ṣọ́mọkùnrin yìí ò ní ṣẹ̀wọ̀n, ṣó mọ ibi tí òun wà, until ìgbà tán pe ọlọ́pàá fúnra wọn. Ìgbà tí ò ní jẹ́ kẹ́mi òun bọ̀. Títorí kíní yẹn ọ̀rọ̀ yẹn wọnú ara wọn. Èmi ò lóbìnrin ò ní tiẹ̀ lọ́wọ́. But ọkùnrin Áfríkà 80% wọn àwọn ò ní gbàgbọ́ wípé àwọn fẹ́ work fún marriage yẹn. Wọ́n believe wípé nínú oúnjẹ o, nínú wípé kán ṣe ọkọ láya ni o, nínú wípé ká tọ́jú ọmọ ni o, nínú wípé ká tọ́jú ilé ni o. Níbi tó wá worst sí kò tún wá ń ṣe wípé ẹ̀ ń ṣe 80-20. Bóyá ìyàwó ló ń fi 20 support tí wọ́n ń lo 80. Ọkùnrin míì gan ìyàwó ló ń ṣe 80 tóun ṣe 20. Ó dẹ̀ fẹ́ ní full control, ó yí fẹ́ mú ilé ayé ẹ̀, ó fẹ́ so mọ́ òkè báyìí. Lóòótọ́ ló ń ṣẹlẹ̀ lórí social media, reality show ni, nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni. But àwọn nǹkan tí mo sọ yẹn, ǹjẹ́ ó tiẹ̀ make sense? Ǹjẹ́ tí ẹ bá mi rí rò wípé ṣé ó possible tàbí kò possible? Tàbí mo exaggerate lórí ẹ̀? Lọ́dọ̀ ti tèmi, ojú tó ti rókun tó ti rọ́sà òun ni eléyìí. Tá bá gbé débi ọ̀rọ̀ obìnrin, tá máa tún pani pọ̀ láti bá obìnrin wí, a tún sọ because nobody tó perfect. But nínú eléyìí wípé báwo ni ìgbéyàwó ṣe fẹ́ work? 100% ẹ̀ àwọn ọkùnrin Áfríkà wọ́n máa ń jù ú sílẹ̀ fún obìnrin ni. Ọkùnrin míì dẹ̀ rèé, ó believe wípé òun ń ṣe kí marriage yẹn kó work. Lọ́dọ̀ tòun believe pé òun ṣe, but lójú àwọn ènìyàn àti lójú ìyàwó yẹn gan, ó mọ̀ wípé kò ṣe nǹkan kan ńbẹ̀. But lójú ayé ẹ rí nǹkan tí kò lè rí dáadáa tóbìnrin yẹn ṣe láti announce. Ìgbà tó bá ṣe díẹ̀ káàtó, ṣé rí pẹ̀lú gbogbo wàhálà tí mò ń ṣe, ṣé rí bó ṣe ń ṣe, ṣé rí bóyá ń ṣe kinní kan torí pé ó ní plan ní lọ́kàn. Àwọn nǹkan tó kàn fẹ́ jẹ́ káwọn èèyàn rí, káwọn èèyàn mọ̀
pé àìbámọ̀ o tó bá jẹ́ pé mo lọ fẹ́yàwó kejì tàbí àìbámọ̀ tí bá lu ojú ẹ̀fọ́ ńsìn ẹ̀ lè mọ̀ wípé òun ni o. Whereas tó jẹ́ pé kò tó bẹ́ẹ̀ but temper, àìmáàní control lórí temper, àìmáàní control lórí ìkóra ẹni ní ìjánu, àìmáàní control lórí àwọn nǹkan táwọn parent wa tán ti kó wa sí. Ẹlòmíì máa wí pé bàbá òun fẹ́yàwó mẹ́rin why tóun ò lè fẹ́, kádàrá òun ni, nǹkan tóun yàn wá látọ̀run nìyẹn. Ẹlòmíì ò kúnra mọ́ kádàrá dáadáa. Kádàrá wípé kéléyìí máa fà ẹ́ níbí, kí tọ̀hún máa fà ẹ́ lọ́hùn-ún. Àwọn ọmọ yẹn gan at the end of the day gan, ìmíì máa dọ̀tá ara wọn, ìmíì máa dọ̀tá ìyàwó ìyálé kinní kan, ìmíì wàhálà máa wà. Ọkùnrin gan at the end of the day gan, òun gan ò ní wá gbádùn ara ẹ̀ lọ́jọ́ alẹ́ gan. Torí pé kí ni, kò work bí marriage tó ní yẹn, bí ò ṣe ní dàrú. Ó believe wípé tó bá lọ, tó bá ṣe dáadáa, màá fẹ́lòmíì ilé ẹ. Ìwọ Túndé tó bá ṣe dáadáa, màá fẹ́lòmíì ilé ẹ. Kò mọ̀ wípé ọjọ́ alẹ́ òun lòun ń dà láàmú, lòun fẹ́lòmíì ilé. Torí gbogbo àwọn ọmọ yìí wọ́n máa lọ. And I'm pretty sure pé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó fẹ́ yẹn, bóyá ní méjì gan lè bẹ́ẹ̀ kú gan. Méjì tó bá dẹ̀ bẹ́ẹ̀ kú dẹ̀ rèé, gbàgbé bí mo ṣe sọ fún ẹ. Àkọọ́lẹ̀ ti wà wọ́n máa nà ẹ́ ní pàṣán yẹn torí pàṣán tó nà wọ́n nígbà tí ìwọ wà ní Ṣàngó Òde. Díẹ̀ nínú obìnrin ni ò ń gbẹ̀san padà. Obìnrin míì gan kò fẹ́ gba ẹ̀san kankan padà. Ọmọ ẹ̀ ló máa dúró sẹ̀. Òun mọ nǹkan tí bàbá òun tó fi ojú ìyá òun rí. Òun mọ̀, òun witness ẹ̀. Òun máa ń lọ sẹ́yìn lọ máa sunkún ni. Now, gẹ́gẹ́ bá ṣe sọ wípé a ní máa gbára wa lákòókò lórí program yìí. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí. Ilé wa ò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní bàjẹ́ o. Ayé ọpẹ́ á máa yọ fún wa lórí marriage wa, lórí ọkọ, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́ ló máa fi máa yọ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. There's nobody tó perfect o. Gbogbo wa pátápátá. Níbi tó bá kù sí, ẹ jẹ́ ká túnbẹ̀ ṣe. Kò sẹ́ni tó dàgbà ju ìbáwí lọ. Níbikíbi tó bá kù sí, ẹ jẹ́ ká lọ túnbẹ̀ ṣe. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ òní ti wá. Àárín àwa àtọkọ kò ní bàjẹ́. Àárín àwa àtìyàwó kò ní dàrú. Àárín àwa àti Ọlọ́run wa kò ní bàjẹ́, kò ní dàrú o. Ẹni tá a wá ṣoore fún, wọn ò ní fìkà tán fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí ètò náà, ẹ bá mi tẹ like, kẹ́ bá mi fi comment sílẹ̀. Torí tẹ́ bá tẹ like, tẹ́ fi comment sílẹ̀, tẹ́ bá tún bá wa share, òun ni àwọn ẹlòmíì máa fi rí. Àti wípé bíbà yìí náà ó jẹ́ new page. Tí nǹkan tá a bá ń ṣe tó bá tẹ́ yín lọ́rùn, ẹ̀yin náà ẹ support wa pẹ̀lú àwọn nǹkan tá a sọ sílẹ̀. Ẹ bá wa share, ẹ bá wa like. Kò ná yín ní nǹkan kan o. YouTube ò gbowó, ọ̀fẹ́ ni láti tẹ like, láti ṣe comment, láti share, láti subscribe, ọ̀fẹ́ ni. YouTube ò gbowó because àwọn ẹlòmíì ò mọ̀. Mo rí èèyàn kan tó béèrè lọ́wọ́ mi pé mo ní wọ́n làwọn ò rí program mi wò. Mo wá ní subscribe ni. Tẹ́ bá subscribe anytime tá a bá ṣe program, á gbé notification wá bá yín. Èmi ò ṣe nǹkan kan. Èmi rò pé wọ́n máa yọ owó mi ni. Mo fọlọ́run búra, mo ní náà. Wọn ò yọ owó yín o. Wọn ò yọ owó yín bó ṣe lè wù kó mọ̀. Torí ẹlòmíì ò mọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ òní ti wà. Ẹ bá share sí group, ẹ bá share sí ọ̀rẹ́ àti àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó àti tó wà ní Nàìjíríà. Ọlọ́run ò ní jẹ́ kán fi wá ṣe àpẹẹrẹ aburú nínú ayé wa. God bless you. Orúkọ tèmi ò tí yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ, Dr. Zabby Talk Show. Ẹ̀yin tẹ́ bá mọ orí ìkànnì wa lórí Dr. Zabby Talk Show, ẹ gbá sí orí YouTube, ó máa gbé jáde fún yín, tàbí lórí Facebook náà. Níbi tá a ti ń gbé oríṣiríṣi ètò náà, òun náà níbẹ̀ náà. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ fún wa. Èmi ni tí yín ní tòótọ́. God bless you. One love. Bye for now.